má bínú brother mi, that was an accident. Kò dẹ̀ èmi ò dẹ̀ kí n ṣẹ̀ kí n sọ pé bóyá mi ò ṣẹ̀. Nǹkan tó yẹ kí n sọ pé your wife, I did not sleep with your wife. The person that was presented to me was Dara, the content creator. Wọ́n blindfold mi tán ni because ó mọ̀ pé tó bá fi lè sọ fún mi pé ìyàwó Lande ní lásán kò sọ̀rọ̀ mo máa wá yìí mo mọ gbogbo everybody náà mo máa lè pa ni Ọlọ́run ò ní jẹ́ láíláí but kò sí béèyàn ṣe ní èèyàn ṣe lè ga fọ́dún kéèyàn máa ṣubú mo take gbogbo responsibility and I'm very sorry it was not an intentional act o kò ṣe pé bóyá pé mo mọ̀ o mo dẹ̀ sorry gan for this act and I'm still going to do a public apology fún ẹ mi mọ̀ rí o àwọn wọn blindfold mi ni. That means to say wípé ẹni tí bí ẹ Mary fi ń lo Dara ni pé ó mọ̀ pé ó láì kókó gan. Exactly. Tó fi ń lò nìyẹn. Lande lọ́bẹ̀ orí ẹ̀ o torí àti move on pẹ̀lú aláṣí òbòdó máa tó wá fi kí ẹ̀ mọ́lẹ̀ next time. Òbò yóò wá fi kí ẹ̀ mọ́lẹ̀ next time. Ìwọ ni ká kí pé okú yíyọ Ọlọ́run tó yẹ okú yíyọ ìwọ náà fẹ́ big girl. Ṣé o rántí ọ̀rọ̀ tó sọ fún mi mà tó fẹ́ lọ kó sódò? Tó ní ẹ fẹ́ kó lọ sí Lẹ́kì ó fẹ́ kó nínú ilé tó kọ́ mo ní kí ló dé tó fẹ́ kó lọ ó ní àtọ́ máa ti wà Lẹ́kì òun ti di big boy wọ́n máa fojú big boy wẹ̀ gẹ́yẹn ń tiẹ̀ ṣáà láwọn Nollywood tó kọ́lé sí Kòròdú tó kọ́.